ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú dédé àsìkò yìí káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò yín èmi ọmọ yín náà ní lásìbọn yẹn Adéjọkẹ́ ọmọ Balógun òrèǹtẹ̀ yèyí oge yìí àṣà náà ní ẹ ti mọ̀ wípé òdú ni wá ìyẹn tv títí wa tí kì í ṣàìmọ̀ fún olóko ẹ̀sìn gbogbo tá a bá ti mú wá fún yín ajá ò balẹ̀ ní gbogbo nǹkan tó jẹ́ wípé ó máa ń jẹ́ kí ilé ayé èèyàn ní ìtẹ̀síwájú rere kéèyàn mú ọ̀nà àbáyọ òun làwọn máa ń mú wá fún nílé iṣẹ́ títí wa ìyẹn ti Ojútólé TV ibi tí ẹ̀yin olólùfẹ́ ti ń rówó tẹ fi ń ra data tẹ fi ń subscribe àgbà náà mà ní wọbẹ̀ ìyẹn láṣẹ Elédùmarè lẹ́ni ọ̀dọ̀ bàbá Àlùbáríkà àwọn ibìdànù tó wà ní Igbódù náà là wà ìyẹn lẹ́ni tó jẹ́ wípé èmi àti bàbá Àlùbáríkà náà là wà papọ̀ ìyẹn níbí báyìí ká tó mú wá fún yín ẹ jẹ́ kí bàbá ẹ bá mi ṣàdúrà fún àwọn ará ilé. ó ṣe yèyé oge ìyá olóyè ní Kòòdú Ọlọ́run á mọ̀mọ̀jó dáa fún wa ẹ ní ṣìṣe o ẹ ní sílẹ̀tẹ̀ o tó fi dórí aláṣẹ wa Ojútólé #1 ìmọ̀lẹ̀ bàbá ẹ̀ òkè òkè ní gbogbo wa máa lọ àtọ́jú tó ń wò wá. àmín bàbá lẹ́ni ibi tá a ń lọ ní ọ̀rọ̀ ilé wa yìí náà ilẹ̀ ìlú ti Nàìjíríà ń bí ní tó ní gbogbo àgbáyé lọ tí ń wò wá ṣùgbọ́n ọ̀rọ̀ Nàìjíríà ti wà táwa wà yìí náà ni ṣẹ́rí kàkà àtúnmọ̀ wá wò ó ìyẹn mi mo báwọn ẹlòmíì ṣe ń wò ó pé kàkà kó sùn lára ọmọ ìyá àjẹwà ṣe ló fi gbogbo ọmọ ẹ̀ báyìí ó fi ń bí obìnrin ni ó máa dá ta tẹ̀bà sí tá à ń sọ tá à ń rò ká má bàa sọ pé bóyá ṣe ló ń le sí tá a bá ní kí a wò náírà wa ó fún wa ń problem a ṣe ń sunkún pààrọ̀ owó jẹun wọn bá ìta tún ní àtúwá ń fi owó àfin ra owó ni kò tún ṣe é gbà epo náà kí lédùn àpò ṣàánú ni ṣé ẹ̀ṣẹ̀ ni aṣẹ̀ ni o àbí kí ló ṣe wá gangan. ó ṣe yèyé oge ọ̀rọ̀ Nàìjíríà ó ṣe ń ṣẹlẹ̀ lákòókò yìí ebi ń pa kálukú wọn ò rí jẹ wọn ò rí mu tẹni ọba tó lówó kò rí gbà ẹni tó wá gbé lọ báǹkì wọn ò gbà lọ́wọ́ rẹ̀ àbí nǹkan lẹ̀ ń sọ yìí epo gan kò tiẹ̀ tó wá sí epo kò sí èèyàn gbé mọ́tò sọ́nà kò répo gbogbo nǹkan wá dẹsẹ̀ rú bí kinní kan ọ̀dà ò ní kí ló fà á bàbá àìnífẹ̀ẹ́ ara wa sórí orílẹ̀-èdè kan tọ́lọ̀ ń parẹ́ rí láyé ànábì gbogbo wọn máa ń kírun wọ́n máa ń ṣẹ̀sìn nílùú Ọlọ́run wá rán màláíkà Jìbìrìlù sí wọn pé kó lọ pa wọ́n rẹ́ Jìbìrìlù wá débẹ̀ nídàájí lásùbà ọba gbogbo wọn wọ́n ń kírun Jìbìrìlù bá tó padà lọ bá ànábì ọba tó padà lọ bọ́lọ́run ọlọ́run tiẹ̀ làwọn ẹni yìí ń ṣe Ọlọ́run ní àníkó lọ pa wọ́n rẹ́ Jìbìrìlù tó gbéra látọ̀dọ̀ sàjẹ́ ọlá nígbà tí ó débẹ̀ láìlà gbogbo wọn ti ṣàlùwàlá obìnrin wọn borí wọn ń kírun wọn ṣàdúrà wọn fẹ́ sálámà àrùn wọn ń ṣàdúrà lọ gbogbo ẹ̀ ń túbà ń túṣẹ́ ó tún fi wọ́n lò tó padà lọ bọ́lọ́hun Ọlọ́run ní èmi ni mo dá wọn èmi mo dáwọ̀ náà àní ọlọ́pàá wọn rẹ́ tó bá dé sọ nǹkan tí wọ́n sọ fún ọ nígbà tí ó débẹ̀ lásùbà bá tí wọ́n bẹ̀rẹ̀ run nígbà tó fi ìyá pẹ́ gbélẹ̀ báyìí ó gbé wọn sáré ìrìn ẹgbẹ̀rún ọdún ó wá dojú wọn dé ó wá padà lọ bọ́lọ́hun Ọlọ́run ní ó rí gbogbo wọn ò fẹ́ràn ara wọn wọ́n ń kírun wọ́n ń ṣe tèmi Ọlọ́run ṣùgbọ́n wọn ò fẹ́ràn ara wọn ọgbọ́ ẹsẹ̀ báìbù bó ṣe wí ó ní gbọ́ ọmọ Ísírẹ́lì Olúwa Ọlọ́run wa Olúwa kan ni kí wọ́n sí gbogbo iyè rẹ lé kí wọ́n sí gbogbo ọkàn rẹ lé kí wọ́n fi fẹ́ Olúwa Ọlọ́run rẹ sì máa kọ́ àwọn ọmọ rẹ tó bá rìn àti tó bá ń lọ àti tó bá jí kó máa sọ fún wọn pé Olúwa Ọlọ́run wa Olúwa kan ni èkejì tó dàbí rẹ̀ fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́ kí ni mo wí
pé òfin tó wà náà tó sófin tó dàbí tìyẹn mọ́ ká ṣáà nífẹ̀ẹ́ ara wa. ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́ àní pé ìfẹ́ lọ́lọ́run fẹ́. ìfẹ́ ìyẹn lórílẹ̀‐èdè. àwa nífẹ̀ẹ́ ara wa à ń kírun à ń lọ ṣọ́ọ̀ṣì níbi a bá ti jọ ẹni ó dáa fún láàárọ̀ kò fẹ́ kó dáa fẹ́ lòmíì lọ́sàn-án ẹni ó dáa fún nìṣẹ́ kò fẹ́ kó dáa fẹ́ lòmíì láàárọ̀ a fẹ́ràn ara wa tá a bá múra ọlọ́mọ pààyè rẹ kí ló ní mo wí tá a bá múra dáadáa ọlọ́mọ pàwá rẹ torí kò sí ìfẹ́ ìlú tí ó bá sí ìfẹ́ àlùbá máa ń wọbẹ̀ ni ìlú tí wọ́n bá ti ń bara wọn jẹ́ ìbànújẹ́ máa ń wọbẹ̀ ni ìlú tí wọ́n bá ti ń ṣèké ara wọn tí wọn ò fẹ́ kẹ́nìkan kó dá fẹ́nìkan òṣì máa ń wọbẹ̀ ni ìfẹ́ là ní ọlọ́run kọ́ ní bínú ọlọ́run èbínú o àwa là ń sì bínú ara wa kí ló ní mo wí? ọ̀dà nígbà wọn gbé owó tuntun àrówó tuntun owó àlòkù wọn ò gbá mọ́ tá a bá nífẹ̀ẹ́ ara wa ṣe bí wọ́n ń sún síwájú ni ká máa ná ká máa gbà á gbogbo ẹ̀dákẹ́dá tí ó bá gba owó yẹn ọlọ́run ní fún ní rere èmi sọ bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ ni ó sì máa rí gbogbo ẹnikẹ́ni tí ń bá fara ní nàìjíríà ọlọ́run fara ní ẹni tí bá fara ní ẹni níbi tẹ́lòmíì ṣe wàhálà lọ tí bíríkìlà mi ṣe wàhálà lọ tí mọ́là mi ṣe wàhálà lọ tí àgàtú mi ṣe wàhálà lọ tí gbogbo ẹlòmíì ṣe wàhálà lọ tí wọ́n fún ní 1,500 tó tún wá fẹ́ náà tẹ́túlẹ̀ nígbà tẹ́tú ní kò ní jẹun ìnira yìí ń pọ̀ o tó bá ti fẹ́ ju báyìí lọ á ṣe é pè wàláhì tàláhì à ń ti ń bẹ ọlọ́run o kọ́ mọ̀ jẹ́ kára ọkàn wá o à ń ti ń bẹ ọlọ́run o kọ́ mọ̀ jẹ́ kára kan wá o àwọn àfáà kú lẹ̀ o wọ́n yí aṣọ padà sódì tí wọ́n wọ agbádá àti bùbá ó ní bí wọ́n ṣe tó jẹ́ pé gbogbo ẹni tí ń bá ń dà nǹkan rú ọlọ́run ọ̀dà tiẹ̀ rú o àyà kan náà ni ó ní bí wọ́n ṣe kà aṣọ òdì ni ṣòkòtò òdì bùbá òdì agbádá òdì fìlà òdì ó lákòókò tí wọ́n kírun kíkálukú sọ̀rọ̀ ẹ̀ àwọn ọlọ́lá yìí kan sọ́ra wọn àwọn tó wà nípò yìí kan sọ́ra wọn eléyìí mo bẹ̀ wọ́n ni mò ń sì ń bẹ̀ wọ́n ni èmi ń bẹ̀ wọ́n báyìí mò ń bẹ̀ wọ́n mo fi ọlọ́run tó dá wọn mo fi bẹ̀ wọ́n mo fi ayé mo fi bẹ̀ wọ́n mo fi sánmọ̀ mo fi bẹ̀ wọ́n mo fi lẹ̀ mo fi bẹ̀ wọ́n mo fi jọ́kan tí wọ́n pàdé ọlọ́run mo fi bẹ̀ wọ́n kí wọ́n má fi ara ní àwọn èèyàn mọ́ ọlọ́run ò ní fara ní àwọn náà ọlọ́run ò ní fara ní àwọn náà ọlọ́run ò ní fara ní àwọn náà tí wọn ò bá wá gbọ́ á yí ohùn padà wàláhì tàláhì làṣí láìláìláwà á yí tá a bá yí ohùn padà láàárọ̀ kó tó di ọ̀sán téèyàn bá ń tọ̀ tí ń bá ń rí tọ̀ọ̀tọ̀ ń sì ń soríire ni wọ́n á ní lágbájá ń tọ̀ nígbà tó yẹ kó tọ̀ tó bá yẹ kéèyàn tọ̀ tí ó bá tọ̀ mọ́ ìbínú ọlọ́run dé bá nù tó bá yẹ kéèyàn yàgbẹ́ tí ò rí gbẹ́ yà mọ́ ìbínú ọlọ́run dé bá nù ẹni tó ṣiṣẹ́ tí ó rógbówó kalẹ̀ lẹ̀ tí wọn ò jó oúnjẹ jẹ ẹ wá ní a máa ṣe sùúrù kí láti ṣe téèyàn bá gbàwẹ̀ kò ní yọjọ́ tí ó dà ẹni kí káwọn arúgbó máa ṣe sùúrù sẹ́wọ́n fẹ́ máa pààyàn kú ni ìlara ni o kí wọ́n má fi nira tí wọ́n mú tálíkà kí wọ́n má jà yóhùn padà tí wọ́n bá wá bá àwọn ẹni ọlọ́run tí wọ́n bá bá àwọn àfáà á yí ohùn padà wàláhì tàláhì làṣí láìláìláwà kí wọ́n má fi nira wọn kí wọ́n má fọ̀tẹ̀ tí wọ́n kí wọ́n má fi mú tálíkà o kí wọ́n má fọ̀tẹ̀ tí ó bí iyọ̀ wọn ọ̀bá dùbẹ̀ kí wọ́n má fi nira méwé o orí bẹ́ẹ̀ ó dijọ́ mẹ́jọ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálukú ọmọ náà yìí tó bá rí wọ́n sì já máa ná wọ́n sì tún wá já ṣe sùúrù ẹja tó máa bẹ́ ṣe bíbò náà là ń retí yìí ọlọ́run yóò wáyé ìbò yóò wáyé kódà bí wọ́n ti gbogbo ẹ̀ pa àwa sọ fọ́lọ́ á dìbò yìí ẹ̀mí wa ni ó sì ṣe kò sì ní sọ́tẹ̀ ń bẹ̀ ẹni tá a sì fẹ́ wọlé ẹni a bá fẹ́ tọ́lọ́run fẹ́ yóò wọlé ẹni ọlọ́run fẹ́ yóò wọlé ẹni tí ó tù wá la yóò wọlé láṣẹ ọlọ́run nàìjíríà ò ní dàrú ayé wa ò ní dàrú
ọlọ́run ní fara ni wá ẹnìkan kan fara ni wá àwa là ń fara nira wa ṣùgbọ́n kí wọ́n má jẹ́ k'Ọlọ́run bínú kí wọ́n má jẹ́ k'Ọlọ́run bínú orílẹ̀-èdè t'Ọlọ́run pa wọ́n rẹ́ ní tí wọ́n ṣe ń jọ́nà tó ti yìí o ìtẹ́ à ń ṣe fúnra wa ìkò tó ti gbà náà ọlọ́run ṣe sùúrù fún wa ní o ọlọ́run ṣe sùúrù fún wa ní o ọlọ́run ṣe sùúrù fún wa ní o ìnàmọ́ amúrù ìsọ̀rọ̀dọ̀ sẹ́yà àyàkó làálàó kún fàyàkún ọlọ́run wọlá kún fàyàkún nù rẹ̀ ọlọ́run wọlá àṣẹ rẹ̀ ọlọ́run wọlá agbára rẹ̀ ọlọ́run wọlá gbólóhùn kan téèyàn pe ọlọ́run tí ó dáhùn lójú ẹsẹ̀ mo pe nàìjíríà lé ọ lọ́wọ́ ọlọ́run dákun mọ́jà rí dààmú ọlọ́run dákun mọ́jà rí dààmú ọlọ́run dákun mọ́jà rí dààmú ọlọ́run mo fi musa mo fi bẹ̀ ọ́ mo fi isa ọmọ mọ̀ríámọ̀ mo fi bẹ̀ ọ́ mo fa nábì mo fi bẹ̀ ọ́ mo fi yusufu mo fi bẹ̀ ọ́ mo fi gbogbo àwọn àfáàyè mo fi bẹ̀ ọ́ mo fa àwọn ọmọ kéwù mo fi bẹ̀ ọ́ mo fẹ́ lẹ́hà mo fi bẹ̀ ọ́ mo fa jápa gan mo fi bẹ̀ wọ ọlọ́run ìwọ ọlọ́run tó fẹ́ràn jù mo fi bẹ̀ wọ ọlọ́run àṣẹ rẹ ọlọ́run mo fi bẹ̀wò ọlọ́run agbára rẹ pé náà lọ́lọ́run mo fi bẹ̀wò ọlọ́run ya jàlùjàlùkà haunaka ìlẹ́kà wá ìyáka lọ́sítọ̀ inú ọlọ́run jà gbéṣẹ ayọ̀ wàláhùlà wàlàkùwátá ìlà bìláyà lèlè àṣírí. ẹ ṣé mo dúpẹ́ òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà àwọn ẹbìdànù tí wọ́n wà ní Ìgbódù wọ́n ní ìfẹ́ òun ló sọnù wọ́n dẹ̀ ti fún wa ní àwọn nǹkan tí a máa ṣe wọ́n dẹ̀ ti kìlọ̀ pé ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa àwa onímọ̀tara ẹni nìkan ìwà bámúbámú ni mo yó mi ò mọ̀ bí ebi ń pọ̀ ọmọ ẹnìkọ̀ọ̀kan ìwọ ti gbàgbé wípé àtàkóró wọnú àdó ni kó lè gbọ́mú ẹ lọ tí wọ́n bá ṣayé tiẹ̀ tó bá lọ àwọn ìran ẹ tó fi sílẹ̀ ńkọ́ báwo ló ṣe fẹ́ kó rí ẹ wo ìyẹn lórí títí èní mo ṣe ń jẹ́ kó yé yín wípé àgbọ̀nrún kágbọ̀n àgbọ̀nyànnú ìwé bá ṣèbẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yó àkókò yó wọ́n ṣe sọ fún yín pé kẹwàá wọ ẹbí orí yín dànù kẹwàá mọ bí ènìyàn ṣe ń ṣayé báwo lèèyàn ṣe máa rìn àwọn nǹkan wo ni lèèyàn ń jẹ ibo lèèyàn ń rìn sí aṣọ wo lèèyàn ń wọ̀ tó ń lòdì sí ìṣẹ̀dá àti ògo ènìyàn aṣẹ ní kí á sọ́dọ̀ bàbá àlùbáríkà àwọn ẹbí ìdànù sọ wà ní Ìgbódù bíkíbi tí ìwọ bá ti ń bọ̀ mọ́ṣọ́pọ̀dé Ìkòròdú garage kọ́ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Ìgbódù junction pèrè lọ́wọ́ anybody kọ́dọ̀ bàbá àlùbáríkà ló ń lọ àwọn ẹbí ìdànù tàbí kò pe nọ́mbà yìí 08023829492 08023829492 ire o ire lójú owó rí ó dàbọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.